Africa Content TV. Alhaji wa Oriyomi Hamzat Abdulrahman Okikiola Ọmọ Hamza incoming government. Incoming government. Wọ́n dára bẹ́ẹ̀ kó bọ́ bá yé ege. Wọ́n dára bẹ́ẹ̀ kí amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn. Mr. Shola ọlọ́njẹ kárí pẹ́. Àmín. Ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ àwọn báwọn yóò jẹ́ èèyàn rẹ̀ ní ọ̀jẹ̀. Torí Oriyomi ò lè bá èèyàn rẹ̀ àdàtọ̀. Amòfin ni Oriyomi. Ẹ tó mòfin. Àní ní London, àwọn ará UK, ibi tí wọ́n ti mọ ẹ̀tọ́, tí wọ́n ti mọ déédéé ní UK, wọ́n rí Oriyomi ṣiṣẹ́ wọn fún Oriyomi lọ́wọ́ lù. Muhammed jọ náà adọgba ni lórí mọ́ra UK ríyàn pé yẹn ṣe dáadáa tó gbé ibẹ̀ yẹn ẹ bá fọmọ wọ́n àádùnkàbá o ìlú UK yẹn wọ́n sọ níjọ́ ni pé táwọn èèbó yóò ṣe wọ́n náà báyìí táwọn èèbó yóò wọ́n náà báyìí pẹ̀lú pé kì í ṣe kí wọ́n ń kírun yìí gbogbo ètò náà ṣe yìí wọ́n ṣe tẹni tó lẹ fún bẹ́ẹ̀ni yẹn jẹ wọ́n ṣe ti ẹranko tí ò lè sọ̀rọ̀ fún òbí ọ̀rẹ́ kó o ṣe ẹranko jákujàku bẹ́ẹ̀ wàá lọ ẹ̀wọ̀n ẹranko wọ́n ṣe tewé wọ́n ṣe tigi ó kàn lè sọ pé ọwọ́ ń hun ọkọ̀ wa múdà lọ́wọ́ kó wa bẹ́ igi wọ́n bẹ̀ wọ́n náà níbẹ̀ yẹn wàláì àwọn táwa ń lu ìlú déédéé wọ́n wá rí kí Oriyomi ṣe dáadáa gbogbo UK wa parapọ̀ wọ́n wá fún Oriyomi ní àwọn ìjọ yẹn kún fàyà ibẹ̀ yẹn kún fàyà àwọn èèyàn gidi ni o láwọn èèyàn tẹ́tí wọ́n di Nàìjíríà mú àwọn ọmọ ọ̀hún tí wọ́n rí pé bọ́ọ̀hún ti rí wọn irú wa ọ̀hún l'Oriyomi ń hù wàláhì Oriyomi yẹn ṣe yẹn lásán ẹ̀dọ́ bá mọ̀ yẹn wò dáadáa mo Oriyomi dáadáa fojú ẹ̀gàn wò gan fojú ẹ̀gàn wò ọ̀gá parọ́ náà ni wọ́n mọ̀ pé léyìí special made ni. Oriyomi àwọn èèyàn mẹ́ta kan mo fi ń wé náà wọ́n sàhábà Oriyomi jọ Umaru nínú déédé Umaru méjì ló wá wà ìkan Umaru bin Khattab ìkan ọmọ Umaru bin Khattab Umaru bin Abdulaziz ó ní déédé ẹgbẹ̀rún àwọn afáàkìlá ní jẹ́ Umaru bin Abdulaziz wọ́n fẹ́ sọ̀rọ̀ nínú ilé ìjọba láyé rẹ̀ gbàtà ń sọ̀rọ̀ ìlú wọ́n tẹ̀lé gbàtà wọ́n di kí wọ́n pọ̀ bí ọ̀rọ̀ ìlú bá bọ́ síbi ọ̀rọ̀ ara wọn ní ẹ̀pá náà yẹn ọ̀rọ̀ tàbí tọ́jú sí ọ̀rọ̀ tara wa ni ẹ má jẹ́ àjò owó ìlú lórí ọ̀rọ̀ ara wa ẹ̀pá náà ti lú gbàtà ń sọ̀rọ̀ ìlú lọ́wọ́ ni à ń lo náà lú abẹ́ sọ̀rọ̀ ara wa nísìnyí ẹ̀pá náà ti lú káwa ní òkú báyìí èmi ò ní jẹ́ àlákì ọ̀rọ̀ tara wa la fẹ́ sọ ní ìsìn lábí tán náà ẹ̀pá gbàtà yẹn sọ ti lú lọ́wọ́ ẹ̀tàn Umaru bin Abdulaziz Oriyomi jọ nínú déédéé Umaru bin Khattab Oriyomi jọ nínú káwà justify tí mùsùlùmí bá kó sọ́wọ́ Oriyomi pé ó yẹ kó ṣe déédéé lórí ẹ̀rí Oriyomi ó ṣe Oriyomi kì í wá bias tọ́ba ní kí n sọ́lá ìjàmọ̀ bí ìṣe wí àwọn ọ̀rọ̀ kan wà téèyàn bá sọ yóò lọ bọ́ létí ẹni tí ò fẹ́ gbọ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí yóò wá torí ẹ̀ héètì rẹ téèyàn bá héètì wá lásìkò tá a wà yìí ibi tá a dé dúró yìí ó kàn héètì rọ ni ibi tá a ń láti dé yìí ìwà àǹkan mọ́ kódà nídìí owó torí pé owó kọ́ ni ó sọ bá a ṣe dà yìí di originality wa ibi ọ̀rọ̀ ló wà gẹ́sẹ̀ bí owó mọ́ ọ̀la ọlọ́run kan ṣe ọkọ̀ fún wa tá a gbé débi ni a lè dín mọ́lúwá débi táwọn àṣìṣe náà á dẹ̀ kó omi tó a gbẹ̀rà o. ní kí ẹni ọ̀fẹ́ tá a fẹ́ jèrè àwọn èèyàn náà ní wọn parọ́ nípa kásìrò òdodo nípa òdodo Oriyomi tó abákà Oriyomi tó wá ju ẹnìkan Oriyomi tó ó ju ẹni lọ́lọ́jọ́ orí
Oriyomi tó ẹnìkan tí bá sọ́ńtọ̀ òun ní ìṣòro yẹn gbà pé bẹ́ẹ̀ ni Oriyomi ò ṣẹgbẹ́ ẹni lọ́jọ́ orí àmọ́ ọmọ Áfíríkà yìí kan náà ni wọ́n Ibrahim Traoré Traoré mo sọ mo ní wà láì irú Ibrahim Traoré yìí mo ní irú ẹ̀ ní mí ẹni tí ò rẹ́jà àti jẹun ẹni tí ò níbi fọ́ṣẹ̀ ẹni tó kàn fẹ́ lóko ẹni tó fẹ́ lóko náà ní irú àwọn Oriyomi ìjẹ́ ní lóko rẹ̀ kan ní nígbà tó bàjẹ́ tó wù dé ló tó ṣe Nàìjíríà yìí wọ́n ti tó ṣe tí a fẹ́ dìbò nísìn àwọn èèyàn fẹ́ jọ bí olódodo síwájú tá a ti dìbò fún rí bàtà débẹ̀ àmọ́ tó ṣe wọ́n bí sìn ní òun ló di wọ́n létí ni o bí fúláàjì wọn ló di wọ́n lójú ni o wọn ò bá fọlọ́ ló mọ́ ìtumọ̀ wa lọ gan-an olùkọ́ ìgbọ́n lẹ́nu pé ẹgbẹ́ ṣáwá sí àbáwá kàmpé ìmẹ̀lẹ̀ kàmpé o ìwà kàmpé o àfáà ni ní ẹni wí ànímọ́ ẹni lè pèmí sí ẹgbẹ́ mi lè pèmí lọ́la ẹ bá mi bẹ́ o máa sọ tí wọ́n fún wọn ní in the crowd wọ́n sì ní àwa kàmpé o àwa àṣìwáàṣì àmọ́ ìgbà yín sọ̀rọ̀ sẹ́ni tí ń sọ ọmọ Oriyomi yẹn ní kàmpé fún o wàláhì Oriyomi ti rí nù wàláhì tàláhì súnmọ́bí láìlẹ̀dí láìlá ìlà wal hayyul qayyum níwájú Ọlọ́run mo lè sọ pé àwọn àròyìn tí mo Oriyomi hù ó ti rí nù. mi ò sẹ́yìn kì í ṣe pé mo wá gbowó bí alhamdulilayi àwọn náà ń lọ à ń bọ̀ àjọ pàdé lọ́jọ́ tẹ lọ́jọ́ òní náà lẹ́dí mo ń lọ mò ń bọ̀ ẹ bá lè ti dé lu wúrí tó fún láǹfààní àti ọdún mẹ́wàá sí ó ti kú ọ̀rẹ́ tó máa lọ pé dákẹ́ ń bẹ̀ ló kì í ṣe tí ìjẹ̀ ní wá mọ́ £100 London owó ńlá lẹ́yìn àwọn náà mọ̀ àmọ́ kásò òdodo dá wọ́n ní òdodo ló yẹ wá kámi àsọ. ìtì ìsọmọ Oriyomi yẹn bó ti rí nìyẹn ẹ̀yẹ jẹ́ ká débẹ̀ wọ̀ ẹ́ rí i pé mo ti sọ́hun náà lẹ́bà insha Allah ṣùgbọ́n máa kìlọ̀ fún Oriyomi ló mọ bàbá kan o ní London bẹ́ẹ̀ bá ṣe kankan London tó commit crime kan London ó mọ mínísítà kan ní kò síbẹ̀ o yóò fèsì consequence rẹ̀ ni bẹ́ẹ̀ ṣe takú mọ́ àwọn èèyàn kan lọ́rùn jò ní pé àfi ká fèsì consequence wọn tẹ̀bá níbẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ká máa ṣe àwọn máa àtàkì yín pé Oriyomi o ti ń dìre o Ọlọ́run jẹ́ síbẹ̀. Nàìjíríà yìí ẹni tí ò bá lè níyà ń bẹ̀ bàbá ń bẹ̀ ẹ̀gbọ́n ń bẹ̀ ló lè ṣe ìyá rẹ ní kò dùn kó dábùjọ ọmọ ilé ìyá àwọn ẹlòmíràn ẹ má bá mi o ẹnìkan bẹ tẹ bá tún jọ nínú wà sí i madakọ ẹni onísì policy man ni Professor Isaac Olóyèdè tó wà ní JAMB office wọ́n ètì mọ̀gòmọ́gò ẹ lọ́ta nítorí àti ṣe dáadáa ó ṣe rere ọ̀ lọ́ta náà kúkú bẹ̀ kan ní ìgbà tó ẹ pé bó o ṣe rere náà ó ní bó o ṣe rere náà ó ní kú wọ́n bẹ̀ kan ṣe rere kó wá lọ́ta. ọlọ́ni wa Muhammad sallallahu alayhi wa sallam. orí àdéhùn lè fẹ́ gbé fún wa lè fi ní ẹ̀jẹ̀ gọ́fúnà ní àwọn èèyàn tí wọ́n gbà pé èèyàn nìyí lọ́fi gòtì. àdéhùn ni àdéhùn Ọlọ́run pé sí yẹ o ẹ má yẹ àdéhùn Ọlọ́run ọba àánú sàárè rẹ o àwọn olóṣèlú wájú Ọlọ́run tí wọ́n ti kú wọ́n ti dá ọ̀ràn ìdádọ́rùn wò ẹ̀ẹ́rì ọ̀ràn náà ìdẹ́jẹ̀ kọ́lẹ̀ wà máa wò ẹ ti ní ìdẹ́jẹ̀ Ọlọ́run ti ṣàánú mú lórí ọdún òjẹ́ gómìnà ìdọ́lọ́run ti ṣe fún yín ó ti tó yín jẹ́ ìdọ́lọ́ kú ìdẹ́ ẹgbẹ́ ṣe ni pé àwọn èèyàn mi ń jẹ ìyá báwo ní ṣe ṣàánú àwọn pípò yìí Ọlọ́run ìtí mo rí ìdẹ́gbẹ́ ṣe nù àwọn náà kàwé ni tí wọ́n bá ní kí n jẹ gómìnà fún 3 months lásán àwọn Nàìjíríà ó pariwo
èmi ò tẹ̀ fẹ́ gọ́fúnà president mi fẹ́ jẹ president mi fẹ́ jẹ ìdí ẹ pé mo lè ní ká gbé gọ́fúnà náà wá torí pé president tún lè máa káwọ́ gọ́fúnà kù àmọ́ ó lè dàrú fúnra wọn pé wá this is my state táwọn fẹ́ jà èmi fẹ́ sòdodo ṣé ẹbẹ́ gbà kí n ṣe àbí kí n fi ipò yín lẹ̀ kí n máa lọ nítorí pé orúkọ yín dáa before o orúkọ yín ti dáa gan o tọ́lá kí n tó dáa dé òun ni nídìí gan mọ́ o àmọ́ nítorí pé kó tún dáa sí i káwọn èèyàn lè yọ kó òun páńpẹ́ lẹ́bí ń lọ bòmí o ibi tẹ́ ẹ ti dé yìí ó dáa o àmọ́ ibi tẹ́ ẹ ń lọ yẹn náà yóò tún dáa sí i ni o nítorí pé àwọn kankan ń bẹ tẹ́gbẹ́ bá yóò ká àti yanjú ẹ̀ gbàtẹ́ ẹ̀ sí lórí ipò ẹ̀ sí lórí ipò ẹ̀ẹ́kẹ́ ń sọ ẹ̀ẹ́kẹ́ ń dé mọ́lẹ̀ náà ni kò sí ten fees kò sí action lórí ẹ̀ wọ́n ní are you governor àti èbó yẹn lọ are you a governor are you a kí ló kọ àwọn tó máa ń ṣe ní Lagbaji tó máa ń dákì nílá yìí no àwọn tó máa ń lo bíi speaker are you the speaker are you the speaker of the house tẹ́tẹ́ ó máa ń níbi tẹ́yìn wọn lágbára dé tí ọ̀rọ̀ lóde ká gbogbo state ká gbogbo federal ibẹ̀ lẹ́fẹ̀ẹ́ lọ ní nítorí àwọn èèyàn a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. gbogbo ẹ̀yin baálẹ̀ tẹ́ ń bẹ́ ń kalẹ̀ yányán tẹ́ ẹ̀ ń jẹ́ bàbá wa nílẹ̀ Yorùbá yìí ẹ̀ ní pé wá sí. Amina. Gbogbo ọmọ tẹ́ bí yányán pátá lójú yín báyìí náà ni wọ́n ṣe rire ọmọ ọlọ́mọ kan lẹ́wọ́n sílẹ̀ lálẹ́sọ rẹ̀ yìí tó bẹ́ẹ̀ jẹ ipò ẹgbẹ́ Ọlọ́run ó sì ṣàánú rẹ̀ fún yín. Awfu bil adi innal ada kana mas'ula. Báyọ̀ wá fi jàgbà. Awfu bil adi Báyọ̀ olúwo. innal ada Báyọ̀ rẹ méjì. kana mas'ula. Àtàwọn tó tẹ̀lé wọn láwọn àgbàgbàgbà gbogbo inú jọba inú òkú Ọlọ́run ẹ̀ ní pé wá sí. Amina. Bàbá ìjòkó ẹkú dìde àbẹ́ ẹ̀rí kan. Àwọn tí ò láìjà àwọn àfáàní wọn bí wọn o. Wọ́n dẹ̀ dìde fún wa. Ẹ dákun tó lọ. Gbogbo àkọọ̀dù àkìyín. Awfu bil adi. Gbogbo ẹgbẹ́ náà àti ọ̀nà àrà ní àkọọ̀dù àti gbogbo Ọ̀yọ́ state yẹnyẹn àkìyín. Innal ada kana mas'ula. Awfu bil adi innal ada kana mas'ula. Àwọn aspirant yẹnyẹn tẹ́ fẹ́ bòrì lábẹ́ Oriyomi òkì ẹ̀ ní dáwọ́lé ń tẹ̀ ní yọrí ẹ̀. Amina. Wọ́n á kéwọ́ ẹ̀yìn ìyá wa tẹ́ ẹ bí wa bá a ṣe jókòó yìí bá a ṣe mọ̀mọ́ méjì nǹkan kí tá a tó báyìí ẹ̀yin lẹ tú wa ní kúrì kankan lẹ́yìn ọlọ́jọ́ ni yóò gùn fún wa. Amina. Gbogbo àwọn tẹ́ tí wọ́n á bí lẹ́yìn wa náà tá ń dàgbà bọ̀ Ọlọ́run jẹ́ wọ́n jókòó lé lórí tiwọn náà. Amina. Wọ́n á kí ọmọ mi Honorable Abdulrasaq ọmọ ṣé wà ìmọ̀nú tì mí. Ó ní báwọn kí àwọn òun náà pẹ̀lú òkú Ọlọ́run òun náà ti di bọ́ọ̀sì lẹ́yìn náà pẹ̀lú òkú Ọlọ́run àwọn àbí sábùdá. Amina. Èmi jẹ ráìsì ẹ̀kọ́ lè máa mú mo lè máa ń jẹ ẹ̀bà máa sì wá bùdá. Madam ẹ̀kọ́ gbóná ẹ̀kọ́ lè máa mú. Awfu bil adi. Mo kí àfa àgbà ọ̀sẹ̀ dọ́lá. Innal ada kana mas'ula. Eléyìí rí ọmọ ọmọdé pé nínú àwọn èèyàn tọ́lá wọn fi sáyè táwọn àyè náà lòun náà wà olóògbé Ọlọ́run gbogbo ayé ni ó mọ̀ káàkiri àgbáńlá ayé. Amina. Ó sì ní ṣubú. Àmín. Bọ́yá ńlá rẹ̀. Wa awfu bil adi innal ada kana mas'ula. Bàbá mi àgbà kẹta wọ́n ń bọ̀.
àwọn ní second lecture about dakilapa fasikul umma alimul umma wa allamatuha ọlọ́run jẹ́ ká rí wọn pé Amina. àdéhùn òun ni tọ́pìkì tó fẹ́ tẹ́ka gbéyàwó lónìí ọlọ́run ní wọn mo ń bá sọ fún wọn. wọ́n fún bílẹ̀ áàdì. ó ní sọ fún wọn pé gbé àdéhùn o. ìnàlẹ̀ àdàkà náà má sí wúlà. àdéhùn tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ gbé yìí torí ẹ sọ fún wa ẹ ń sàdéhùn fún wa ní bí ẹ ṣe dáadáa ni torí a rí kẹ́ ẹ ṣe dáadáa náà ọlọ́run wa ni ẹ gbé àdéhùn o ìnàlẹ̀ àdà mas'ula kẹ́ni mas'ula a máa bí yín parẹ́ o kò sí kó àbí ẹ̀ sàdéhùn wọ́n ń ba èrò fún yàrá lágbára ọlọ́run bá di Monday wọ́n á fún ẹ ní báyìí ẹ̀yọ̀ kan bó ti mọ yẹn ẹ̀jẹ̀ náà fi ọlọ́wọ̀ ní múdúgbò mẹ́ tọ́ bá fún mọ́ àdá kí ló kan wàhálà mi ọ̀rọ̀ báyìí lẹ́ni àwọn ọ̀nà ṣé òṣèládéhùn ni ṣùgbọ́n yóò òṣèládéhùn ni ó bọ́ sí o fẹ́ rújọ́. wọ́n fún bí áàdì láàyè ìdá áàdì tó. ọlọ́run ni ẹ pé àdéhùn ọlọ́run. àdéhùn ọlọ́run gbogbo ń tẹ́ bá bọ́lọ́run sọ pé ẹ fẹ́ ṣe torí pé ẹ ń sọ fún wa ẹ sọ fọlọ́run ní láti pé kí ẹ yá ẹ máa sọ mbẹ gbogbo olóṣèlú ní báwí o ìdá ìdá ìbẹ́ mi nìkan gbogbo olóṣèlú bá wà ayé àdéhùn tẹ́ ẹ ṣe fọlọ́run tẹ́ ẹ fẹ́ pọ̀lọpọ̀ yẹ ẹ síkà rẹ̀ àwọn Oriyomi nínú wàhálà tí Nàìjíríà ní pé gbogbo pọ́jẹ́tì tí ń gbọ́n wá ní Nàìjíríà kò sí ìtànìyàn tún bẹ́ẹ̀ wọ́n ní àwọn òsè náà tó máa fẹ́ kàpé fún wa ààrí náà wọ́n lè máa ń múná wájú mẹ́ta wọ́n láwọn ó somi àárọ̀ mi wọ́n láwọn ó ṣe ọ̀nà àárọ̀ náà wọ́n ń ṣe o àmọ́ àárọ̀ náà láwù kọ́ nínú 100 àrí 30 kálukú wa ń ṣe tó bìlọ́ǹgì sí ọ̀nà ibi tí ń gbé àwọn tó dìbò fún yín tó ń gbẹ́nu ráńkọ́ sáwọn ọmọ yín tí ẹjọ́ ń gbé bíi gbé dẹ́ lọ dàrún sáwọn ni wọ́n sáwọn náà dìbò fún yín gbogbo ọmọ oníkálukú bẹ́ẹ̀ lọ èbò torí wọ́n hàn fẹ́ kúrú gbẹ Nàìjíríà ó lè já wọ́n éètì kan tó ń gbáǹgà pèlè ìbọn wọ́n lè ní depression wọ́n lè ní ayé gẹ́gẹ́ ní heart attack wọ́n á kó gbogbo ọmọ wọn kó níbi ẹni gbé àti ìmọ̀ tìlẹ̀ dùn àwọn tá a dìbò fún yín gbogbo ń tẹ́sán pé a fẹ́ rí ààrẹ. wọ́n lọ kuduli aimana bada tawkidiya. ó ní ọmọ tẹ̀lé àdéhùn sáré ọ̀rọ̀ tó bá ká ọlọ́run la tó fi tọ́lọ̀ fi ní àyà ọ̀rọ̀ tó bèèrè lọ́wọ́ yẹn ni o ọ̀rọ̀ tó ká ọlọ́run la bí ọ̀rọ̀ ọ̀run ṣe tó ó ní àyà bí ọ̀rọ̀ àwẹ̀ ṣe tó ó ní àyà bí sàkáàtì ṣe tó ó ní àyà lọ́rùn Kùránì bí ájì ṣe tó ó ní àyà lọ́rùn Kùránì bí sàrà ṣe tó ó ní àyà lọ́rùn Kùránì bí DNA ṣe tó gbogbo tí ọlọ́run fi àyà rẹ̀ sínú Kùránì yóò béèrè rẹ̀ ní sọ fún yín ẹ má mọ̀ kó òun ò lè kọjú sí kinní yẹn ẹ rò dáadáa o àsìkò owó títò resign tó bá mọ̀ kó tó bẹ̀ láti kojú ọlọ́run tó ṣàdéhùn tó ní musẹ́ má bàa so. الوفاء بالوعد في الإسلام أمر خصلة إيمانية وفية وواجب أخلاقي. ìpè àdéhùn nǹkan níwájú ọlọ́run tó le àdéhùn náà ni ànábì Ibrahim ṣe fọlọ́run lórí ọmọ rẹ̀ Ismail ẹ̀rí bó ti jẹ́ ànábì ọlọ́run tó ọlọ́run bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ o èyí tó ló ṣe kọ́ àwọn àmọ̀rí ọkọ̀ ṣe tó ló ṣe mọ́ a ti ṣe tí o ní ká ṣe fún ọ ara ti tù ọ àwọn èèyàn kan wà ọmọ èèyàn ń tẹ̀lé ìdẹ́ pé wọ́n á tẹ̀ ní sinagogu mo ní ọ̀rẹ́ kan ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ yẹn ni dẹ́ pé yóò fi gbogbo ìfẹ̀mí yín ráre lórí irọ́ ntí yẹn ti fẹ̀mí sí sẹ́wọ̀n kí ó lágbára gan pẹ̀lú ògbólọ̀ ní Monday tọrọ mi ò ké tán àwọn kan mọ̀ rí bá ti Monday ti ń bọ̀ ṣáàlà bí nínú òde ó wà lọ́wọ́ mi ni àwọn àdéhùn téèyàn ti fẹ̀mí sí ìfẹ̀mí sí lágbára o Ọlọ́run ló á mọ iye àwọn tó fẹ̀mí sí ìtàwọn olóṣèlú láwọn ó ṣe wọ́n ti kú tán bẹnu sàlẹ̀ wọ́n gbé àdéhùn yẹn wọ kòtò
ẹ dáhùn ẹ̀ wájú ọlọ́run. Al-wafa'u bil-wa'di fil-islami. Bẹ́ẹ̀ni. Fasilatun imaniyatun wafi'atun. Alájọ Oriyomi Hamzat àti gbogbo àwọn aspirant àtẹnudẹ́kùn mi ló bẹ́ jáde làwọn ọmọ gangan. Àdéhùn tẹ ríhùn ẹni tó bá ti lè pè tó bá lẹ́yìn ní mánì. Ẹ má wá ohun tó ní mánì kì í má ẹni tó ládéhùn ni. Ẹ má wá ẹni tó ní mánì kì í má ẹni tó ládéhùn lẹni tó ní mánì. Nítorí tí mo lọ ibìkan ní London wọ́n wá fún one time ìfẹ́ lábẹ́ mọ́lẹ̀ bíi ni wọ́n wá fún one time pé agbóhùn wà nìkan níbẹ̀. Our incoming governor inshallah nígbà tá a kó lé àwọn train ẹyọkan àwọn bọ́ọ̀sì méjì èmi àti àwọn méjì fún London. Nígbà tí a débi tí wọ́n fún wa ní 10.